papa Jésus mon papa
dúpẹ́ mo forí balẹ̀ mo yìn bàbá. Ògo ẹ̀yin bàbá ní orúkọ Jésù. Ní orúkọ Jésù. Ayérayé bàbá adá gbogbo padà sọ́dọ̀ rẹ̀ gba ọpẹ́ àti fòrò fàtàrí rẹ̀ lórí ayé wa. Láti rí ọjọ́ sòní àtàlàfíà, láti lè wà níwájú rẹ̀ lẹ́ẹ̀kan sí adá gbogbo padà sọ́dọ̀ rẹ̀ gba ọpẹ́ àti àjùlọ gba ọpẹ́ àti olùrànfẹ́ gba ọpẹ́ àti àtútù dé gẹ́gẹ́ bí ìṣe wa síwájú rẹ̀, gẹ́gẹ́ bí a sì wà nínú ọ̀rọ̀ sọ wípé ilẹ̀ ò lè mọ́ kí bàbá ọmọ gbóhùn ọmọ rẹ̀, àwọn ọmọ rẹ̀ tuntun dé o. A sì dúpẹ́ nítorí pé ìwọ gangan ti dé ṣáájú wa, ìwọ sì tún gún wá ṣáájú wa. Bàbá ọmọ ẹ̀ máa sọ̀rọ̀ bó ṣe gba ọpẹ́ àti ìyẹn wa. Ìjẹ́ nípa àánú oore ọ̀fẹ́ àti tóbi àtagbára rẹ̀ ní orúkọ Jésù darapọ̀ mọ́ wa. Jẹ́ ká rí ọ, jẹ́ ká rí ìfarahàn rẹ̀, ọwọ́ ọ̀tún wa agbára rẹ̀, ọ̀yà fìdábìrà rẹ̀ nínú ayé wa, nínú orin, nínú ọ̀rọ̀, nínú àdúrà. Olúwa jẹ́ ká rọ́wọ́ ìyanu agbára rẹ̀. Ayé wa kó sì mọ̀ fọ̀ nínú ògo títí la ó sì mọ̀ yìn ọ́ láàmú gbórúkọ rẹ̀ ga. Àgbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Amen. Àtẹ̀síwájú nínú àwọn ẹsẹ̀ Bíbélì tí a sì wà nínú ìyẹn Ọba kejì orí 4 ẹsẹ̀ ìkẹjọ dé ẹsẹ̀ 11. So àti mẹ́nubà èmi ní ìbìkítà, àti mẹ́nubà nípa ìfiraẹnihàn àbí ìfarahàn, àti mẹ́nu lónìí a mẹ́nubà nípa kíyèsí gẹ́gẹ́ bí mo ṣe sọ ní àná. So mo ń ka ọ̀rọ̀ Ọlọ́run Ọba kejì orí 4 ẹsẹ̀ ìkẹjọ dé ẹsẹ̀ 11 rẹ̀. Ó sì di ọjọ́ kan, Èlíṣà sì kọjá sí Súnémù níbi tí obìnrin ọlọ́lá kan wà. Òun sì rọ̀ láti jẹ oúnjẹ. Ó sì ṣe nígbàkúgbà tí ó bá kọjá lọ, òun ó yà sí ibẹ̀ láti jẹ oúnjẹ. Òun sì wí fún ọkọ rẹ̀ pé, sá wò ná, èmi wòye pé ènìyàn mímọ́ Ọlọ́run ni èyí tí ń gba ọ̀dọ̀ wa kọjá nígbàkúgbà. Èmi bẹ̀ ọ́, jẹ́ kí a ṣe yàrá kékeré kan lára ògiri, sì jẹ́ kí a gbé ibùsùn kan síbẹ̀ fún, àti tábìlì kan, àti ohun ìjókòó kan, àti ọ̀pá fìtílà kan. Yóò sì ṣe nígbà tí ó bá tọ̀ wá wá, kí òun máa wọ̀ síbẹ̀. Amen. So kí ni tí a fẹ́ kí ni tó fa kíyèsí láàrin? Ẹ jẹ́ ká wo obìnrin ọlọ́lá yìí. Nínú ìkíyèsí rẹ̀ àkọ́kọ́ ló ti gbé rí wípé ó yẹ kí ẹni yìí kó máa jẹun lọ́dọ̀ àwọn. Ìyẹn ni pé ó wo ibi títí mọ́ ń bọ̀ dé àdúgbò tí àbí dé ìlú wọn àti ibi títún lọ, wípé dandan ni yóò mọ̀ nídìí wípé ó yẹ kó wọn jẹun, bóyá ebi ń pa àbí ebi ò pa. Ọ̀sán ni àti òun ṣàdúró wípé àti bí tó bá ti wá sí àdúgbò títí wọn àfi kí ó jẹun, yálà ebi pa àbí ebi ò pa. Àkíyèsí kan ni ó ṣe nínú ayé Èlíṣà tó fi rọ̀ wípé kó wá máa jẹ lọ́dọ̀ wọn, wípé eléyìí ó nídìí àti máa jẹ àti máa mu. Nínú àkíyèsí náà ló tún ṣe àkíyèsí náà, nínú ṣíṣe àkíyèsí rẹ̀, ibẹ̀ náà ló ti gbé rí wípé kí ni ẹni yìí tí wọ́n kọjá nígbà gbogbo lọ́dọ̀ wọn, tí wọ́n yà sọ́dọ̀ títí wọn láti máa jẹun, táwọn rọ̀ wípé kó wá máa jẹun lọ́dọ̀ wọn ní gbogbo àti tó bá ti kọjá sí àdúgbò àbí tó bá ti wá sí àdúgbò wọn tó sì yà tó sì jẹun. Nínú àkíyèsí rẹ̀ ló ti gbé rí wípé ènìyàn mímọ́ Ọlọ́run, ìránṣẹ́ Ọlọ́run ní í ṣe. Nínú àkíyèsí rẹ̀ tó ti gbé rí wípé kìí ṣe pé kó máa jẹun nìkan ló nídìí, ó tún nídìí wípé kó tún wà ní ipò kan tí yóò ti gbé gbà láti lè mọ ṣe gbogbo bó bá ṣe wù láì mú ìnira kankan dání. Nínú kíkíyèsí ṣíṣe àkíyèsí rẹ̀ ibẹ̀ náà ló ti gbé rí wípé kí ni ó nídìí wípé kó máa sinmi
nígbà tí ó bá jẹun ọ tí ó bá tiẹ̀ ní sinmi ṣùgbọ́n kó níbi kan tẹ́ pé yóò ti máa sinmi nígbà tí ó bá wù ní àti sinmi. Amen. So nínú àkíyèsí ẹnu láti wá rí wípé kí ni ó yẹ káwọn kọ́ yàrá kékeré kan fún ìtòbí jẹ́ wípé kò ní sí wípé yóò ṣẹ̀ṣẹ̀ máa wádìí ṣé yàrá bẹ́rẹ̀ àbí kò sí yàrá lẹ̀. Àpẹẹrẹ ẹ mọ̀ tí èèyàn bá wà tí èèyàn bá lọ níbi tí ó bá ti gbé sí ènìyàn rẹ̀ tí ó sì wípé ó nílé níbẹ̀ tó sì fẹ́ sùn nínú yàrá ó yí dandan kó gba yàrá ní hòtẹ́ẹ̀lì. Ẹ sì mọ̀ yàrá hòtẹ́ẹ̀lì sì ni èèyàn lè búkù rẹ̀ kí èèyàn sọ wípé yàrá yìí ti tèmi ni pátápátá gbogbo àti má ti dé o ibẹ̀ ni mo fẹ́ mọ̀ lò sí. Àyàfi tó tọ́ bá mọ̀ ní pé òun ní pàtàgbára láti sanwó rẹ̀ ìjọba pé wọn ò ní gbé fẹ́ẹ̀nì kankan yálà ọbẹ̀ ńlẹ̀ o yálà kò sí ńlẹ̀ o owó rẹ̀ yóò mọ̀ kà sí ní ọrùn. Ṣùgbọ́n wípé ó lò tán ọ wà lọ ọ̀sọ́pọ̀ tó padà bọ̀ ọjọ́ mi kí wọ́n tó wá fún ní yàrá kan náà kò lè ṣeé ṣe. Tó bá dé tó bá bọ́ sásìkò jẹ́ pé ẹnìkan kò tí ì gbà déédéé ṣùgbọ́n pé ọbọ̀ sásìkò pé ẹnìkan ti gbà ẹni tó gbà yẹn wọn ò lè jáde kúrò nínú yàrá fún ọ nítorí rẹ̀ kò sí owó tí o fẹ́ san fún wọn. Bóyá àwọn kan bẹ tí wọ́n lè ṣe kí ni àwọn hòtẹ́ẹ̀lì kan bẹ tẹ́ pé àwọn tí wọ́n máa wo owó láti fi dá kọ́sọ́mọ́ lò bóyá àwọn lè ṣe lẹ́yìn tí wọ́n jẹ́ pé nítorí owó tó kó fún wọn tí wọ́n lọ bẹ́ẹ̀ tí bẹ́ẹ̀ ni yàrá pé àwọn fẹ́ pààrọ̀ yàrá fún àwọn lẹ́yìn yìí lè sọ. Ṣùgbọ́n àwọn hòtẹ́ẹ̀lì tèmi mọ̀ tó jẹ́ àwọn hòtẹ́ẹ̀lì gidi a rí pé àwọn tí wọ́n ní tó bá fi lè mú tó bá jẹ́ pé ó bá ti lè gba yàrá yẹn ṣáájú wípé ẹnìkan ti gbà wọn ò lè sọ fẹ́yìn tí ń bẹ́ẹ̀ pé kó kúrò nínú yàrá yẹn. So ibi tó bá ti bá náà ní ọba so ìdẹ́rẹ́ tó tún wá dàbẹ̀ nígbà mi bẹ àwọn hòtẹ́ẹ̀lì kan bẹ jẹ́ pé yàrá wọn kì í tirẹ̀ nítorí pé wọ́n ní èrò púpọ̀ gẹ́gẹ́ bí àwọn ìlú àwọn tó bá jẹ́ pé ibi tí àwọn àjèjì tí wọ́n ń kọjá púpọ̀ tí wọ́n wá púpọ̀ jù àwọn tá a pè ní tourist. So ibi táwọn tourist bá ti máa ná àwọn yàrá bẹ̀ kì í sábà dilẹ̀ nítorí pé arìnrìn àjò ni wọ́n. So tí wọ́n bá ti dé àwọn tourist mi bẹ jẹ́ pé wọ́n wá ní lọ́pọ̀lọpọ̀ tó gbogbo wọn wọ́n sì máa fẹ́ wà ní ojú kan náà. So irú àwọn bá àwọn hòtẹ́ẹ̀lì tí àwọn èèyàn bá ti ń lò sí kì í sábà dilẹ̀ lọ́pọ̀lọpọ̀. So obìnrin wa kíyèsí wípé èyí tí ó jẹ́ pé tó bá wá yóò ṣe mọ́ wá ibi tí ó sùn sí àbí ibi tí ó ti gbé sinmi bẹ́tà kí àwọn kọ́ yàrá kan síbẹ̀ sí ara ilé wọn níbi tí ilẹ̀ kù sí tó yẹ pé yóò mọ̀ wọ̀ síbẹ̀. ètò túmọ̀ sí wípé nígbà tó bá dé ibẹ̀ náà ni ó ti mọ jókòó ni ó ti náà ó ti mọ tọ́jú rẹ̀ ní ti jíjẹ àti ní ti mímu àti ní tó gbogbo tí ọba nídìí. So tó bá sì àbá ti gbé gbogbo ẹ̀ síbẹ̀ tán ọwọ́ rẹ̀ ló kò ní sí wípé ẹnìkan mọ̀ nílé láti wípé yọ̀mọ̀ kan ju wípé kóhun tètè jẹun kí àwọn tí wọ́n nílé kí wọ́n lè ráyè láti lo ilé wọn kí wọ́n lè ráyè láti ṣe nǹkan tí wọ́n fẹ́ ṣe àbí kóhun tètè kan jẹ tó wọ́n jẹ káwọn tí wọ́n nílé kí wọ́n lè ní tó bá wọ́n nìkan míì tí wọ́n fi ṣe kọ́ wọ́n wọ́n mọ̀ tí wọ́n lọ́wọ́. So nígbà tó bá ti ní yàrá rẹ̀ yóò lè mọ jẹ nígbà tó bá wù yóò lè mọ ṣe gbogbo bó bá ṣe wù yóò sì lè mọ sùn ní ìgbà tó bá wù yóò sì tún lè mọ jí nígbà tí ó bá wù. Amen. Tó bá yẹ pé nínú ilé àwọn obìnrin ọlọ́lá lọ́ba wà ẹ mọ̀ lóòótọ́ wọn ò ní lé lárí pé kó tètè jí wọn ò ní lárí pé kó tètè sùn wọn ò ní lárí pé kó tètè jẹun ṣùgbọ́n òun gẹ́gẹ́ fúnra rẹ̀ yọ̀mọ̀ wò wípé ṣé bóun ṣe wà sóun ọmọ dí àwọn yẹn lọ́wọ́ pẹ̀lú àkókò tí òun lò. So òun gẹ́gẹ́ fúnra rẹ̀ yọ àwọn léra ìlànà láti tètè ṣe tí ó ṣe bóyá àwọn yẹn fẹ́ ṣe nǹkan kan míì tẹ́gbìn torí pé òun ti wà nílé kò jẹ́ kí wọ́n lè ṣe nǹkan tí wọ́n fẹ́ ṣe bóyá àwọn dòdò kó wọn lọ àbí kó wọn lọ sùn àbí kó wọn jí kí wọ́n tó lè sọ pé àwọn sì tí wọ́n ṣe. So yọ̀mọ̀ lé òun gẹ́gẹ́ ní àárẹ̀ láti ṣe gbogbo nǹkan wọ̀nyí. So gbogbo nǹkan wọ̀nyí lóbìnrin wá kíyèsí lọ́wọ́ àrí wípé ó bẹ́tà káwọn kọ́ ilé kan fún un tẹ́ pé yọ̀mọ̀ wà níbẹ̀ ìtújẹ́ pé yóò fìrí láti mọ̀ ṣe gbogbo kan bọ́ bá ṣe rọ òun gangan lọ́rùn. Ọba tún kíyèsí wípé tá à ń bá fún ní yàrá ó tún yẹ kí ó ní àwọn nǹkan tí ó wúlò fún nínú rẹ̀ tí ó bá sinmi ó ṣe ṣe bóyá ló ní ti jókòó wọn kàn ga jókòó síbẹ̀ ó ṣe ṣe bóyá ní ti tébùrù wípé yóò fẹ́ gbé nǹkan sórí tébùrù àbí yóò fẹ́ ṣe kankan lórí tébùrù tó bá sá jókòó bóyá ó fẹ́ ka bíbélì rẹ̀ bóyá ó fẹ́ kọ kankan bóyá ó fẹ́ ṣe kankan kì í ṣe orí ẹsẹ̀ rẹ̀ ni ó ṣe kíni ni yóò sá ti gbé mọ́ sí gbogbo eléyìn. So wọ́n kan tébùrù kan síbẹ̀ wọ́n sì gbé àga kan síbẹ̀ ìyẹn ni pé tí ó bá sùn náà káró ìbá àárọ̀ kọ́ máa di wípé kíni yóò mọ̀ sùn nínú ìnira wọ́n tún gbé bẹ́ẹ̀dì síbẹ̀. Lẹ́yìn bẹ́ẹ̀dì a ó ṣe é ṣe kọ́ yẹ kí bóyá ìgbà tí yóò bá sùn sí yóò bá wọ̀ sí bóyá yóò di alẹ́ ni bóyá kò ní di alẹ́ ni bóyá òru ni yóò fi wọlé ni àbí ojúmọmọ ni àwọn oníkan lè mọ kókó òrìn àjò rẹ̀ kí ni wọ́n tún ṣe wọ́n tún fi gílóòbù kan sínú rẹ̀ ìyá ń pè ní àtùpà ìgbà yẹn kò tí ì sí gílóòbù so àtùpà ọ̀pá fìtílà
so èèmọ̀ bẹ́ẹ̀ ilé mọ̀ ọ̀pá fìtílà yẹn igi ni wọ́n mọ̀ sí kíni wọ́n wà wí kíní kan mọ́ jẹ́ pé wọ́n ní wọ́n mọ̀ tan iná tí wọ́n bá ti tàn tó wọ́n wà gbé kalẹ̀ yóò ní ló sì mọ́lẹ̀ yẹn gílóòbù kan wọ́n fi sínú ilé yẹn wọ́n fi gbogbo nǹkan tó lè ní tó lè wúlò fún tó lè ṣàǹfààní fún tí ó sì fi mú kí àti gbé nílé yẹn kọ́ ọ̀rọ̀ lọ́rùn wọ́n sì gbogbo ẹ̀sìn nílé yẹn nítorí pé kíni obìnrin kíyèsí wípé àwọn nǹkan wọ̀nyí yóò nílò rẹ̀ yóò sì ṣe ní àǹfààní nínú kíkíyèsí rẹ̀ á rí wípé kíni kò ṣe gbogbo nǹkan wọ̀nyí kò kíyèsí gbogbo nǹkan wọ̀nyí láti ṣe fún ìránṣẹ́ Ọlọ́run nítorí wípé ó ń retí nǹkan kan gẹ́gẹ́ bí mo sì sọ fún wa so èmi àti ẹ̀yin ohun tó yẹ ká dìmú gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tó ṣe pàtàkì tó yẹ ká mú wá sínú ayé wa nínú àwọn ìṣe Bíbélì òmíràn tó tún jẹ́lẹ̀ kẹta ìdá tó ń gbé yẹ̀wò òun náà ni pé a gbọ́dọ̀ jẹ́ni tó ń kíyèsí àwọn mìíràn gẹ́gẹ́ bí àyànfẹ́ Ọlọ́run tí a jẹ́ gẹ́gẹ́ bí ojúlówó ọmọ Ọlọ́run tí a jẹ́ gẹ́gẹ́ bí ẹni tí Ọlọ́run ti yàn ní ọba tó sì fi jókòó lórí àga ọba tó sì fi ọ̀pàṣẹ lé lọ́wọ́ láti máa ṣàkóso ohun gbogbo tí ó dá láti máa mójútó ohun gbogbo tó dá láti máa jẹ́ aláṣẹ lórí ohun gbogbo tí ó dá a gbọ́dọ̀ máa kíyèsí ohun gbogbo pátápátá èyí tí Ọlọ́run dá kí ni kan tí nǹkan yìí nílò kí ni kan tó tọ́ sí kíní kí ló yẹ kí ẹ̀yin ó ṣe láti fi mú kí ẹni yìí káyé rẹ̀ kó lè ní ìlọsíwájú rẹ̀ àbí tẹ̀síwájú rere ipò tí a bá wà gẹ́gẹ́ bí ipò olórí ipò aláṣẹ ipò ọba àbí ipò ọlá àbí ipò oyè kan ibi ìhókò ipò ọ̀gá ni àbí ipò ẹ̀gbọ́n àbí ipò àbúrò àbí ipò bàbá àbí ipò mọ̀mọ́ ojúṣe wa tí a ní láti mọ̀ ṣe gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe yàn wá sí ipò kí yòókù jẹ́ kó bá jẹ́ ẹni tó kéré jùlọ tí ẹ mọ̀ bèbè tí a bí lónìí òun náà ni pé láti mọ̀ kíyèsí àwọn mìíràn tí wọ́n wà láyìíká wa kí nìkan tí mo lè ṣe kí nìkan tí o lè ṣe èyí tí yóò mú kí ayé àwọn ènìyàn kó tún fi dùn gbé fún wọn ju bó ṣe dùn gbé lọ èyí tí yóò mú kí ayé àwọn ènìyàn kó lè máa kún fún ayọ̀ àti dídùn ní ojoojúmọ́ láti máa rí wípé lóòótọ́ àti lódodo Ọlọ́run fẹ́ràn wọn Ọlọ́run sì dára sí wọn so àwọn ní láti máa dúpẹ́ láti máa yin Ọlọ́run lógo lábẹ́ àkóso bó ti wù kí ó rí ní ipò yòókù wù kí wọ́n lè wà àwọn láti máa dúpẹ́ láti máa yin Ọlọ́run lógo fún oore rẹ̀ lórí àwọn nítorí pé kíni ó nífẹ̀ẹ́ wọn lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n lónìí àkíyèsí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wọn kíyèsí àwọn mìíràn láti mọ̀ kí ni ohun tí ayé wọn nílò kí ni tí ayé wọn nídìí láti fún wọn ní àǹfààní láti máa gbé ìgbé ayé tí yóò mọ múnú wọn dùn àbí ìgbé ayé tí yóò rọrùn fún wọn láti máa gbé ṣùgbọ́n kí ni tí wọ́n máa ṣe ní tí wọ́n máa ṣe ni wípé kí ni bámbám ni mo yó ìfẹ́ mọ̀ pé bí ń pa ọmọ ẹnìkan àti wípé kí ni ẹni àmọ́rí ọba kù nígbà ayé tí ẹlòmíì ń gbé ẹni tí ó bá gbé ìgbé ayé léyìn ìgbé ayé kí ni gbé ìgbé ayé ṣe fún mi ṣe fún ọ lọ́pọ̀lọpọ̀ ní odò amen kí ni ìgbé ayé wípé kí ni bámbá ni mo yó ìfẹ́ mọ̀ pé bí ń pa ọmọ ẹnìkan òun ni wípé kí ni èmi ti lówó lọ́wọ́ mo ti lọ́lá mo ti ní ọ̀rọ̀ mo ti ní ohun gbogbo so ẹlòmíì ọba mọ́nì kò sí kan tó kàn mí òun ló ní ayé rẹ̀ èdè rẹ̀ àwọn kan tí wọ́n dásà wípé kí ni nígbà tí àwọn jìyà táwọn jíṣẹ́ táwọn sọ́fà so ẹni àwọn òríyàn so àwọn òwà lè jẹ́ ènìyàn tán lónìí káàkiri kọ́ ọmọ sọ pé sọ àwọn náà gbọ́dọ̀ mọ ọ̀rọ̀ ẹnìkan lọ́wọ́ bí àwọn ṣe jìyà báwọn ṣe sọ́fà báwọn ṣe rárùn bẹ́ẹ̀ náà ni tí táwọn fi jẹjẹjẹ táwọn fi bọ́ iná ni kí àwọn yòókù náà káwọn náà kí wọ́n ṣe kí ni kí wọ́n lọ sọ́fà kí wọ́n lọ rárùn kí wọ́n lọ jìyà káàkiri kí wọ́n jẹjà bọ̀ fún ara wọn èyí kò yẹ kí orí bẹ́ẹ̀ amen ìtọ́ tún dàbí rẹ̀ àwọn tí wọ́n máa ń sọ wípé kí ni ẹni àmọ̀rí ọ̀bá kù àwọn ni àwọn tó jẹ́ wípé kí ni àwọn tó jẹ́ pé wọ́n sọ wípé kí ni kí ló kàn wọ́n pẹ̀lú ọmọ ẹnì kejì ìtọ́ sàti kan àwọn ni wípé kí ayé wọn sàti dára ayé ẹlòmíì ọba mọ́ dára irú àwọn yẹn a rí wípé wọn ò sí lára àwọn tí wọ́n ń gbé nínú ìfẹ́ Ọlọ́run wọn ò sí lára àwọn tí wọ́n wà nínú ìṣàkóso ìdarí ìfẹ́ Ọlọ́run nítorí pé kí ni wọn ò bìkítà bẹ́ẹ̀ ni wọn ò sì kíyèsí
ìgbé ayé àwọn mìíràn, láti mú kí ìlọsíwájú àbí ìdàgbàsókè rere kó bá ayé wọn. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ wọn ò kíyèsí ìgbé ayé àwọn mìíràn láti lè sojúṣe wọn gẹ́gẹ́ bó jáde bó ṣe, láti mú kí àwọn mìíràn kí wọ́n lè ní dídùn àti ayọ̀, láti mọ ìyẹn lógo, láti lè mọ̀ pé Ọlọ́run fẹ́ràn àwọn náà. Kì í ṣe wípé ipò tí wọ́n wà yẹn ipò yẹn ni wọ́n gbà kú, ṣùgbọ́n Ọlọ́run ní ètò rere àti ìran rere fún ayé tiwọn. So àwọn kan sì bẹ́jẹ́ pé àwọn títí wọn àwọn ni àwọn máa ń pè ní pé ṣe fún mi ṣe fún ọ ní ọ̀pọ̀lọ̀ nkélódò. Àwọn yẹn ni àwọn tó jẹ́ wípé kí ni táwọn bá ṣe nǹkan fún ẹnìkan, tí wọ́n bá fẹ́ ṣe nǹkan fún ọ, wọ́n kàn gbé sórí òṣùwọ̀n. Táwọn bá ṣe nǹkan fún ọ, kí nìkan táwọn ò rí gbà padà láti ọ̀dọ̀ rẹ ìtí ó jẹ́ àǹfààní fún àwọn náà. Tí wọ́n bá ti rí wípé àwọn ò ní kankan tí wọ́n lè rí gbà lọ́dọ̀ rẹ ìtí ó ń ṣàǹfààní fún wọn, ó rí wípé kí ni ò ní ṣetán láti ṣe ohunkóhun kan fún ọ. So gbogbo àwọn wọ̀nyí, àwọn tí wọ́n gbé nǹkan wọ̀nyí, tí wọ́n gbé gbà wọ̀nyí, wọn ò sí lára wọn tí wọ́n wà nínú ìlànà àti òfin àti àṣẹ títọ́ Ọlọ́run. Àwọn tí wọ́n wà nínú, tí wọ́n rìn nínú òkùnkùn, tí wọ́n gbé ní òkùnkùn ní gbogbo wọn. Amen. Amen. Ṣùgbọ́n àwọn tí wọ́n jẹ́ ẹni ìmọ́lẹ̀, tí wọ́n sì rìn nínú ìmọ́lẹ̀ gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe ń rìn nínú ìmọ́lẹ̀, àwọn ni àwọn tó jẹ́ wípé kí ni wọ́n kíyèsí ohun gbogbo tí wọ́n ṣe. Wọ́n kíyèsí àwọn mìíràn láti mọ̀ kí ni nǹkan tí ayé ẹni kọ̀ọ̀kan wọn nílò, kí ni nǹkan tí ó yẹ káwọn olè táwọn lè ṣe fún àwọn ènìyàn, tí àwọn yẹn tí wọ́n fi lè mọ̀ wípé Ọlọ́run fẹ́ràn àwọn náà. Ọlọ́run dá wọn dáradára, Ọlọ́run ò ṣàṣì lórí ayé wọn. Ohun tí wọ́n nídìí òun náà láti máa tẹ̀síwájú nínú wíwá ojú Ọlọ́run àti láti máa bá Ọlọ́run rẹ̀. Kì í ṣe láti káàrí ọkàn àbí láti jájò rẹ̀yìn kúrò níwájú Ọlọ́run. Now ẹ yẹ ká wo obìnrin yìí, ó kíyèsí wípé ènìyàn Ọlọ́run lélẹ̀. Ó yẹ ká wò sí ìtọ́jú rẹ̀. Nǹkan báyìí ló nílò, nǹkan báyìí ló tọ́ sí láti ní, láti mú kí ìgbé ayé rẹ̀ kó lè rọrùn, láti mú kí iṣẹ́ ìránṣẹ́ tí ó wá tí Ọlọ́run gbé lé lọ́wọ́ kó lè rọrùn. Èmi àti ẹ tí à ń kíyèsí àwọn ìránṣẹ́ Ọlọ́run tí wọ́n bẹ lórí ìjọ wa, tí à ń kíyèsí wọn, kí ni tí wọ́n nílò, kí ni kan tá a lè ṣe ìtí ò mú kí iṣẹ́ ìránṣẹ́ tí a gbé lé wọn lọ́wọ́ láti lè mọ̀ jẹ́ adarí rere, olùṣọ́ àgùntàn rere fún ìjọ kó rọ̀ wọ́n lọ́rùn láti ṣe. À ń ṣe àbí à ń kíyèsí láti mọ̀ wá kí ni kan tá a lè ṣe láti lè mú kí iṣẹ́ ìránṣẹ́ yẹn kó nira fún wọn láti ṣe. Èmi àti ẹ, àwọn tí wọ́n wà ní àyíká wa yálà nínú ilé àbí ní àdúgbò àbí ní agbègbè, kí ni kan tí à ń ṣe, sí à ń kíyèsí wọn láti mọ̀ kí ni kan tí a lè ṣe láti mú kí ayé ohun gbogbo kó rọrùn fún wọn láti ṣe, àbí láti à ń kíyèsí láti mọ̀ wo kí ni kan tí a lè ṣe láti mú kí gbogbo kan kó nira fún wọn láti ṣe. Ìbéèrè kálukú ọmọ dáhùn sínú ọkàn rẹ̀, èwo ni wọ́n ṣe. Obìnrin òun kíyèsí láti mọ̀ kí ni kan tí òun lè ṣe láti mú kí iṣẹ́ ìránṣẹ́ ìtí agbélébìjà lọ látọ̀dọ̀ Ọlọ́run kó lè rọrùn láti ṣe. Láti ó kíyèsí láì mọ̀ pé ìránṣẹ́ Ọlọ́run ni, ó kọ́ kíyèsí wípé arákùnrin tí wọ́n wá ti ń lọ, tí wọ́n mú kọjá ládùúgbò wọn, kí ni kan tí ayé rẹ̀ nílò. Ó kíyèsí láti mú kí láti lè ṣe nǹkan tí ayé rẹ̀ nílò, láti mọ̀ àti láti ṣe, láti mú kí ayé rẹ̀ kó lè ní ayọ̀, kó lè ní dídùn. So èmi àti ẹ agbọ́dọ̀ jẹ́ni tó ń kíyèsí àwọn mìíràn, yálà ó jẹ́ ìránṣẹ́ Ọlọ́run, yálà kò sí ìránṣẹ́ Ọlọ́run, láti mú kí ayé wọn kó dùn kó sì rọrùn fún wọn láti gbé. Agbọ́dọ̀ jẹ́ni tó ń kíyèsí àwọn mìíràn láti mọ̀ rí wípé kí ni à ń kópa tó dára nínú ayé wọn, ìtí ò mú kó jẹ́ pé tó bá jẹ́ wípé àwọn èèyàn ti sọ ìrètí nù, wípé kò sí ìrètí mọ́ fáwọn, tẹ́ pé wọ́n ti rora wọn pin pátápátá, wọ́n lè sọjú padà pé no, ṣé pé ìrètí tẹ̀ tó ń bẹ fún àwọn. Amen. Nítorí pé àwọn kan bẹ tó yẹ pé kí ni ibi tí wọ́n ti rò sọ́tún, wọ́n ti rò sósì, wọ́n ti pín, wọ́n ti sókò ògiri, so wọ́n á ti wò wípé kí ni ìrètí kankan kò sí kí ni o, kò sí fáwọn mọ́. Ní tí ó kù wọn kù ní wípé kí ni kí àwọn kú. Ẹlòmíì ò tiẹ̀ tó dé wípé kóhun kú o, ṣùgbọ́n ń wá láti wípé kóhun tiẹ̀ para wọn. Ní tí ó ṣe tó gbogbo fi para rẹ̀ ní ṣe kí ni ní wákàkiri, nítorí pé kí ni ìrètí ti sọnù. So tí èmi àti ẹ bá jẹ́ni tó ń kíyèsí àwọn mìíràn, á rí wípé kí ni a lè ṣalábàápàdé wọn, a lè gbé àwọn ìgbésẹ̀ tó tọ́ àti àwọn ìgbésẹ̀ tó yẹ
láti ràn lọ́wọ́ èyí tó jẹ́ wípé kí ni iye wọn lè sọjí, iye wọn lè padà wálé, ojú wọn lè là, wọ́n sì lè ríran kedere. Gbogbo tó ti sùn nínú ayé wọn yóò lè jí kúrò lójú oorun, èyí tó ti dògú yóò lè gba ìmísí ìyè padà láti mọ̀ wípé kí ni kò tí tán fún wọn, ìrètí sì ń bẹ fún wọn pẹ̀lú. Ìyẹn nìkan kọ́, Ọlọ́run ò gbàgbé wọn, Ọlọ́run ò pa wọ́n tì. Àwọn ìgbésẹ̀ kan ni wọ́n nídìí láti gbé, àti pé àwọn ohun kan ló yẹ kí wọ́n mọ̀ tí ó yẹ kí wọ́n ṣe láti mú kí ayé wọn kó lè bá dìde padà. Amen. Amen. So ṣùgbọ́n tá bá jẹ́ ẹni tó ń kíyèsí bó la ṣe fẹ́ sọ àwọn yẹn jí kò nínú ànírètí wọn tí wọ́n wà. So èmi àti agbọ́jẹni tí ó ń kíyèsí. Now ẹ̀yẹ́ kí wá tó wá sọ kíní kan fún wa nípa kíyèsí. Àwọn tí wọ́n bá ti jẹ́ ni tí wọ́n sábà kíyèsí àwọn mìíràn, àwọn tí wọ́n kíyèsí ọmọ ẹnìkejì wọn, á rí pé àwọn yẹn àwọn ni wọ́n làwọn lè mọ̀ pé ní àwọn aṣekúpani, àwọn ògidì àjẹ́ oṣó èmèrè. Ìjọba pé kí ni àwọn yẹn wọ́n wà lára àwọn tó yẹ pé kí ni wọ́n máa tètè jẹ́ kí ayé àwọn ènìyàn kó bàjẹ́, káwọn èèyàn kí wọ́n kú láì jẹ́ pé ọjọ́ wọn pé. So tó bá jẹ́ ni tí èkíyèsí àwọn mìíràn, tó bá jẹ́ ni tí èkíyèsí ìgbẹ́rẹ̀ láti mú ìlọsíwájú àbí ìdàgbàsókè bá ayé wọn, mo fẹ́ kó yé ọ wípé kí ni ó wà lára àwọn tí wọ́n ń dákún ìṣòro ayé àwọn èèyàn, ó wà lára àwọn tí wọn ò wà lọ síwájú ọmọ ẹnìkejì, ó wà lára àwọn tí tó jẹ́ pé kí ni wọ́n wà nínú wípé kọ́sá ti bàjẹ́, ó wà lára àwọn tó jẹ́ wípé kí ni bámbá ni mo yó ìfẹ́ mọ̀ pé bí pẹ̀ ní ẹnìkan, ó wà lára àwọn tó jẹ́ wípé kí ni ẹni àmọ̀rí kò bá kú kò sí kan tó kàn mí, ó wà lára àwọn tó jẹ́ wípé kí ni àwọn títí wọn ní wípé kí ni àníkáyé tí wọ́n sá ti dára tẹ̀lómí ọ̀bá mọ̀ dára. Ó tún wà lára àwọn tó jẹ́ wípé kí ni àwọn tí wọ́n fẹ́ láti mọ̀ jẹ́ wípé káyé tí wọ́n sá ti dára nìkan náà kù kí táwọn yòókù kọ́ mọ̀ bàjẹ́ lọ. Tọ́ba sì wà lára àwọn tí wọ́n wà tí wọ́n ṣe gbogbo nǹkan wọ̀nyí gbà wípé kí ni kò sí àní tàbí ṣùgbọ́n ó ti kó lára àwọn ẹni tí Ọlọ́run dá tó sì fi jọba lórí ohun gbogbo tí ó dá láti mọ ṣàkóso rẹ̀. Ètò túmọ̀ sí wípé ó ti sọ àga ọba tọ́lọ̀ fi ọjọ́ kò lórí, ó ti sọnù, ọ̀pá àṣẹ yẹn ó ti bọ́sọ̀ lọ́wọ́ rẹ̀, nítorí pé kí ni gbogbo ẹni tí ọba ti lo ipò àga yẹn àti ipò ọba yẹn àti ọ̀pá àṣẹ yẹn gẹ́gẹ́ bó ṣe wù Ọlọ́run, àmọ́ gbà kó lọ́wọ́ rẹ̀ padà, ó ti di irinṣẹ́ èṣù. So kémi àti ẹ̀ka wọn bá jẹ́ ẹni tí ó jẹ́ irinṣẹ́ èṣù, àgbọ̀rọ̀ àjẹkájẹ́ ni tó mọ́ ń kíyèsí àwọn mìíràn. Àìpé nípa kíyèsí àwọn mìíràn, òun ni ó sọ wá jẹ́ tó jẹ́ wípé kí ni ká mọ gbé ìgbé ayé èyí tí yóò mọ mú kí àwọn mìíràn kó mọ kọsẹ̀ níwájú Ọlọ́run àbí ṣubú níwájú Ọlọ́run. Òun ni yóò mú ká mọ gbé ìgbé ayé èyí tí pé ohun gbogbo kan tá a bá ń ṣe kò ní máa jẹ́ ìpalára fún àwọn mìíràn. Àmọ́ mọ kí ló yẹ ká ṣe, kí ló yẹ ká ṣe, yẹn pé tá a bá tẹ̀lé ràn yàn lọ́wọ́, ṣùgbọ́n àní mọ̀ ṣe nǹkan tí yóò mọ̀ múnú bí ọmọ ẹnìkejì, èyí tí ọmọ ẹnìkejì yóò fi mọ rí ẹ̀sùn kà sí wa lọ́rùn wípé àṣẹ wọn. Amen. Ṣùgbọ́n tá a bá jẹ́ ẹni tó ń kíyèsí, a mọ̀ sí ọmọ ẹnìkejì, a mọ̀ wípé nǹkan tá à ń ṣe dára, ìwọ̀n bá tí ó sì dára, inú ọmọ ẹnìkejì ó sì mọ̀ bàjẹ́ lójoojúmọ́, àló sì mọ̀ kan, èyí tí kò yẹ kó rí bẹ́ẹ̀. Ewu tí wàá bẹ́ẹ̀ ni o, ẹni tá à ń ṣe nǹkan tí ò dá sí, tó bá ti torí wa bẹ̀rẹ̀ sí kùn sí Ọlọ́run, a rí pé wàhálà ńlá ni, nítorí pé ìbínú Ọlọ́run yóò padà sọ̀kalẹ̀ sórí ẹni tí ó mú rẹ̀ níbẹ̀ di ẹni tí ń kùn sí Ọlọ́run. Amen. So tá bá jẹ́ ẹni tó ń kíyèsí, a rí wípé kí ni a tún jẹ́ ẹnìkan tó yẹ pé yóò mọ tẹ́lẹ̀ gàùgàù, ìjẹ́ pé ìtí ọ̀yẹ́ kọ́ tẹ̀ mọ́lẹ̀ ní ọ̀lọ́ tẹ̀ mọ́lẹ̀, ìtí ọ̀yẹ́ kọ́ tẹ̀ mọ́lẹ̀ kò ní tẹ̀ mọ́lẹ̀, ìtí ọ̀yẹ́ kọ́ bàjẹ́ ní ọ̀lọ́ bàjẹ́ mọ́ lọ́wọ́. So èmi àti ẹ yẹ ká jẹ́ ẹni tó ń kíyèsí ohun gbogbo tí Ọlọ́run dá, láti mọ̀ kí ni tó yẹ kí n ṣe láti mú àlàáfíà àti tẹ̀síwájú rere bá ìtọ́lọ́dá, àbí láti lè mọ ìyàgò fún àwọn nǹkan tí ó lè mú ìpalára bá ọmọ ẹnìkejì àbí ohunkóhun tí Ọlọ́run dá. Àgbọ̀ jẹ́ ẹni tó ń kíyèsí láti mọ̀ mú kí ìgbé ayé àwọn mìíràn kó lè rọrùn, kí àlàáfíà kó lè wà nínú ọkàn àwọn mìíràn. Àgbọ̀ jẹ́ ẹni tó ń kíyèsí gbogbo àwọn tó wà láyìíká wa, kì í ṣe ènìyàn nìkan, gbogbo tọ́lọ́run dá, láti mọ̀ mú kí àlàáfíà kó wà pẹ̀lú gbogbo ènìyàn. Now ẹ mọ̀ wípé gbogbo tọ́lọ́run dá bí kíni, gbogbo tọ́lọ́run dá pátápátá, atẹ́gùn, igi, ewé, ilẹ̀lẹ̀, sánmọ̀, omi, gbogbo eléyìn
a gbọ́dọ̀ mọ kíyèsí. Nígbà táwọn kan bá ṣe tí wọ́n bá kọ́lé wọn tí wọ́n bá la kọ́tà, wọ́n la kọ́tà omi légbè omi léwẹ̀ ẹnu ọ̀nà ní ọmọ sàn lọ. Ẹlòmíì tí bá ń gbálẹ̀ wájú rẹ̀ nígbà tí ibi tí wọ́n bá gbé gbalẹ̀ sí ibi tí ẹnu ọ̀nà ẹlòmíì náà wọ́n gbé gbalẹ̀ rẹ̀ sí ó kíyèsí ní tó ń ṣe ọ̀dàrà. Sùn tó bá kíyèsí ó rí wípé no kíní ó yẹ kí n ṣe nígbà tí mo kọ́lé tí mo la kọ́tà kò yẹ kó yẹ pé ẹnu ọ̀nà ẹlẹ́nà ní omi ìgbẹ́ yẹn yóò lè mọ̀ sí kíni o ní ọmọ sàn lọ àbí ọmọ dẹ́gun sí. Nígbà tí mo ní ìgbàlẹ̀ kì í ṣe ẹnu ọ̀nà ló yẹ kí ọmọ gbé ìgbàlẹ̀ sí tí òórùn ìgbàlẹ̀ yóò àmọ́ disturb yóò mọ̀ di ènìyàn lọ́wọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So àwọn kíyèsí wọ̀nyí ló yẹ kí ẹ ṣe kíni ló yẹ ká mọ̀ kíyèsí. Bẹ́ẹ̀ náà ni nínú ìjọ Ọlọ́run tá a bá ń kíyèsí tá a bá jẹ́ni tó ń kíyèsí á rí wípé ìgbé ayé wa àti ohun gbogbo tá a mọ̀ ṣe yóò mọ̀ jẹ́ ìtí ọmọ ra àwọn ìránṣẹ́ Ọlọ́run lọ́wọ́ láti lè mọ ṣiṣẹ́ ìránṣẹ́ wọn láì mú ìnira kankan dání. Nígbà tí ìránṣẹ́ Ọlọ́run bá ti lè ń ṣiṣẹ́ rẹ̀ tá a bá ti ń kíyèsí tá a sì ń ṣe ohun gbogbo láti mọ mú ìrọ̀rùn bá iṣẹ́ ìránṣẹ́ Ọlọ́run tó wà lórí ìjọ ẹni pásítọ̀ yòówù kó wù kó jẹ́ á rí wípé inú rẹ̀ mọ dùn láti mọ fi ṣiṣẹ́ bí inú ìránṣẹ́ Ọlọ́run bá ṣe dùn láti mọ fi ṣiṣẹ́ ìránṣẹ́ sí lórí ìjọ yẹn bẹ́ẹ̀ náà ni Ọlọ́run sì mọ súre fún ìjọ yẹn. Ìránṣẹ́ Ọlọ́run ẹ̀kọ́ bá jẹ́ èèyàn búburú ṣùgbọ́n ọwọ́ wípé ẹ̀yin tẹ́ ẹjọ́ mọ̀ ọjọ́ ẹ̀ tí ń kíyèsí láti mọ fi gbogbo nǹkan rọ̀ lọ́rùn láti mọ àwọn nǹkan tó yẹ àti nǹkan tó tọ́ sí láti mọ ṣe tí òun sì ń ṣe òun ọba wá jẹ́ èèyàn búburú nísìn ó kù sáàrin òun àti Ọlọ́run. Amen. Bẹ́ẹ̀ náà ni ìránṣẹ́ Ọlọ́run tí ọmọ kíyèsí àwọn ọmọ ọjọ́ rẹ̀ láti mọ̀ kí nìkan tó lè kó òun ṣe láti mọ múnú ọ̀rẹ́ láti mọ mẹ́kọ̀ọ́ láti mú kí àlàáfíà wá pẹ̀lú wọn òun gẹ́gẹ́ ní wàhálà o. Iṣẹ́ ìránṣẹ́ rẹ̀ yóò le ju nǹkan míì lọ. Òun lè máa wo pé tóun jẹ́ ìránṣẹ́ Ọlọ́run yóò mọ̀ sí kínní ṣùgbọ́n àkíyèsí àwọn ọmọ ìjọ láti mọ kíni tó yẹ kó òun ṣe láti mú rọrùn àti ìdẹ̀ra bá ayé wọn. A lè pé nígbà tó bá dé level kan àwọn tí ò kíyèsí yẹn tó yẹ pé gbogbo ayé wọn kàn lé koko lójoojúmọ́ àwọn ẹni ló padà di wàhálà sí ní ọrùn nítorí pé àwọn yẹn nígbà tó bá dé level kan àwọn náà bẹ̀rẹ̀ sí kùn sí Ọlọ́run kókò tí wọ́n bá kùn sí Ọlọ́run yẹn Ọlọ́run á bójú wọlẹ̀ ta ẹni tí ó jẹ́ ambassador rẹ̀ tó wà lórí ìjọ yẹn ọ̀dọ̀ ni ẹni àti lọ bèrè ẹjọ́ yóò àti lọ bẹ̀rẹ̀ ìdájọ́ wípé nígbà tí mo fi ọ́ sọ̀rọ̀ sọ́àgùtà àwọn èèyàn wọ̀nyí kí ló tó lè mójútó wọn dáadáa. So iye àwọn èèyàn tí wọ́n bá ń kùn nínú ìjọ yẹn iye wọn náà ni yóò sọ iye pàṣán tọ́lọ́ fi bá irú ẹni bẹ́ẹ̀ rí tó jẹ́ ìránṣẹ́ Ọlọ́run nínú ìjọ. So tó túmọ̀ sí wípé kí ni yálà ó jẹ́ ìránṣẹ́ Ọlọ́run ó yẹ ṣe ìránṣẹ́ Ọlọ́run ọmọ ìjọ ọjọ́ olùṣọ́àgùtàn ìjọ gbogbo wa pátápátá la nídìí láti jẹ́ ẹni tó ń kíyèsí àwọn mìíràn. Amen. Amen. Agbára àti okun ta ní láti lè máa jẹ́ ẹni tó ń kíyèsí Ọlọ́run yóò gbé wọ ẹnì kọ̀ọ̀kan wa. Bẹ́ẹ̀ náà ni ní àdúgbò wa àbí ó jẹ́ bàbá ó jẹ́ mọ̀mọ́ ó jẹ́ àbúrò ó jẹ́ ẹ̀gbọ́n ọgbọ́dọ̀ jẹ́ ẹni tí ó kíyèsí bàbá tí ó kíyèsí àwọn tí wọ́n jọ ń gbé tí ó kíyèsí mọ̀mọ́ tí ó kíyèsí mọ̀mọ́ àbí bàbá àwọn ọmọ á rí wípé ó ń kóra ìṣúná wàhálà ni. Ìyá mọ̀mọ́ tí ọmọ kíyèsí bàbá tí ọmọ kíyèsí àwọn ọmọ láti mọ̀mọ́ kíni tí wọ́n nílò òun gan kóra ìṣúná wàhálà ni. Ọmọ tí ọmọ kíyèsí bóyá àwọn àbúrò àbí ẹ̀gbọ́n rẹ̀ àti bàbá àti mọ̀mọ́ rẹ̀ kiri àwọn nǹkan tí òun lè ṣe láti mú kí gbogbo nǹkan kọ́mọ jẹ́ ìrọ̀rùn fún àbí kí ni wọ́n kọ́mọ dùn á rí pé gbogbo wọn náà wọ́n kó àwọn sínú wàhálà ni. So ẹnì kọ̀ọ̀kan wa ní gbogbo ọ̀nà nítorí àkókò wa ń dàdúrà láàrin báyìí agbọ́dọ̀ jẹ́ni tó ń kíyèsí àwọn mìíràn ládùúgbò tó bá jẹ́ni tó ń kíyèsí àwọn tí wọ́n ń bẹ ládùúgbò rẹ̀ láti mọ nǹkan tí ó yẹ kó ṣe pẹ̀lú wọn àti ohun tí ó yẹ kó ṣe pẹ̀lú wọn láti mú kí àlàáfíà kó wà ó rí pé ojoojúmọ́ lọ́mọ níṣòro pẹ̀lú àwọn aládùúgbò rẹ̀ àwọn tẹ́jọ wà ní agbègbè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó sì mọ jẹ́ ìṣòro lọ́pọ̀lọpọ̀ ibi tí àwọn èèyàn gbé ṣubú lọ́pọ̀lọpọ̀ ni tí wọ́n sọ pé wàhálà ti pọ̀jù ládùúgbò náà wàhálà pọ̀jù ládùúgbò àwọn aládùúgbò ní ọlára ìwọ gẹ́gẹ́ ló kíyèsí ara rẹ láti mọ kíyèsí àwọn náà láti mọ kí ni ìgbésẹ̀ tó gbọ́dọ̀ mọ gbé pẹ̀lú wọn láti mú kí àlàáfíà kó lè wà so tó bá ti kíyèsí ó lè ṣe àwọn nǹkan tó yẹ kó ṣe ó sì lè àlàáfíà ó sì mọ wà láàrin ara yé so gẹ́gẹ́ bí ọjọ́ wa sí lọ so àtọ́bá di ọ̀la àtúntẹ̀síwájú nínú ẹ̀ka bíbélì kan náà ó tún kó agbọ̀n kan bó ti wù kó jẹ́ ọlọ́lá ọlọ́rọ̀ onípò ipò yóò kó wà ó gbọ́dọ̀ jẹ́ onírẹ̀lẹ̀ so ní ọ̀la a kọ́ nípa ìrẹ̀lẹ̀ àti ìgbésẹ̀ tó yẹ láti mọ̀ gbé gẹ́gẹ́ bí ẹni ìrẹ̀lẹ̀ ẹ̀yà ẹ̀yẹ kábíyèsí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run orúkọ Jésù lẹ́bẹ̀tà Olúwa mo dúpẹ́ lọ́wọ́ rẹ fún ìrànlọ́wọ́ àti àtìlẹ́yìn lórí ayé mi fún ìsininíyè ọ̀tun tó tún sí mi níyè láti lè mọ̀ bó ló ṣe ṣe pàtàkì tó láti mọ̀ kíyèsí àwọn mìíràn àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù
ní orúkọ Jésù Kristi. Bàbá mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ ìfún dídára rẹ sí mi lọ́pọ̀lọpọ̀ ní gbogbo ìgbà àìlójoojúmọ́. Ìjẹ́ pé ìwọ tún pè mí sí àkíyèsí ní ọjọ́ tòní láti lè mọ bó ló ṣe pàtàkì tó, láti lè mọ kíyèsí àwọn mìíràn. Olúwa ògo ló yọ orúkọ rẹ, èyìn ló yọ orúkọ rẹ, ògo ló yọ orúkọ rẹ. Àjùlọ bàbá àgbà, Olúwa gba ọpẹ́, Olúwa gba ẹ̀yìn, Olúwa gba ọpẹ́, Olúwa gba ẹ̀yìn. Tìrẹ ní ògo bàbá ọmọ ẹ̀mí mímọ́. Mo yìn ọ́ lógo gbogbo orúkọ rẹ àbọ̀ fọpẹ́ àgbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ nítorí pé o tún bá mi sọ̀rọ̀ ní òwúrọ̀ yìí gẹ́gẹ́ bí ọmọ. Mo sì dúpẹ́ torí pé ọ̀rọ̀ náà tí wọ́n bá mi sọ yóò so èso rere, yóò sì lápa nínú ayé mi lọ́pọ̀lọpọ̀. Èmi náà yìí sì jẹ́ ẹni tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti pàṣẹ ẹ̀yìn orúkọ lógo àdúrà wọn pẹ̀rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Ayérayé bàbá mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ fún àánú àti ìrọ̀fẹ́ tí mo rí gbà. Ìjẹ́ pé ìwọ tún bá mi sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ, èyí tí ó ti fi ọ̀dájú wípé àní pẹ̀lú agbára àti àṣẹ rẹ ọ̀rọ̀ yìí yóò lápa nínú ayé mi, yóò ṣoṣo rere nínú ayé mi. Nípasẹ̀ ọ̀rọ̀ náà àní ayé mi jẹ́ ayé tí ó mọ̀ mú kí àwọn mìíràn kó wọn ti pàṣẹ tèmi náà yin orúkọ ológo láti mọ̀ pé ìwọ Ọlọ́run fẹ́ràn wọn, ìwọ Ọlọ́run sì dára sí wọn. Ògo ló yọ orúkọ rẹ bàbá, ògo ló yọ orúkọ rẹ ọmọ, ògo ló yọ orúkọ rẹ mímọ́. Bọ́mọ sọ wípé o ṣé o Olúwa fún ìfẹ́ láti wọ̀ fi hàn sí mi, àní láti mọ bá mi sọ̀rọ̀ lójoojúmọ́, láti mú kí ọ̀rọ̀ rẹ tí mo ti gbọ́ ní àní kọ́ bọ́ sílẹ̀ nínú ayé mi, kó sì lápa nínú ayé mi, kó sì mọ ṣoṣo nínú ayé mi, kó sì jẹ́ èyí tí yóò mọ bá ayé àwọn mìíràn pàdé. Ìjẹ́ pé ayé mìíràn jẹ́ ayé tèmi, yóò di ayé tó ń kíyèsí àwọn mìíràn láti mọ ràn lọ́wọ́, láti mọ yorùkọ, láti mọ gbógo rẹ ga. Ògo ní orúkọ rẹ. Àgbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù. Tó kù dúpẹ́ lẹ́ẹ̀kan sí Olúwa, mo dúpẹ́ lọ́wọ́ rẹ nítorí pé láti àkókò yìí lọ agbára àti okun àti ẹ̀mí àti ìmísí láti mọ kíyèsí àwọn mìíràn, láti lè jẹ́ ẹni tí ó mú àwọn mìíràn ní ìrètí wípé ìwọ Ọlọ́run fẹ́ràn wọn, láti lè mú kí àwọn mìíràn kó sí wípé ìwọ Ọlọ́run dára sí wọn. Ó ti gbé ìwọ̀ mi náà, ó ti gbé ìwọ̀ mi. Bẹ́ẹ̀ ni àní yóò sì mọ rí níbikíbi tí mo bá dé. Àwọn ènìyàn wọ́n mọ̀ ti pàṣẹ tèmi náà mọ̀ wípé ìwọ Ọlọ́run fẹ́ràn wọn. Ó sì wọ́n ìrètí, wọ́n sì ní ìrètí ìrètí wọn tó ti sọnù yóò sì padà sọjí padà, ohun tó ti dòkun ní ayé wọn yóò sì jí dìde padà láti lè mọ yin orúkọ ológo àti láti lè mọ wá ojú rẹ ní gbogbo ìgbà. Àdúrà ọpẹ́ rẹ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Bàbá mo gbé ọ̀gá, mo yìn ológo fún àánú tí mo rí gbà ìtẹ́ pé ìwọ ti bá mi sọ̀rọ̀ ní òwúrọ̀ yìí. Ìjọba pé ẹ̀rí dájú wà fún mi pé bí wọ́n ṣe bá mi sọ̀rọ̀ àyìn tí òun rẹ tí mo ti gbọ́ òun rẹ, ayé mi ti kún fún agbára àti ẹ̀mí àti ìmísí rẹ, èyí tí ó sọ mí di ẹni tó jẹ́ wípé yóò mọ mú kí àwọn mìíràn kan mọ̀ sí láti mọ̀ pé ìwọ Ọlọ́run fẹ́ràn wọn, ìwọ Ọlọ́run dára sí wọn, ìwọ Ọlọ́run sì tóbi lọ́pọ̀lọpọ̀, ìwọ kò gbàgbé wọn. Bẹ́ẹ̀ ni yóò mú kí gbogbo tó ti dòkú nínú ayé wọn, gbogbo tó ti sún ayé wọn, àní kó gba ìyè, kó gba ìjíǹde, àní kó sì sọjí kó lójú oorun láti lè mọ yìnyín, àní láti lè mọ wá ojú rẹ, àní láti lè mọ rìn nínú ìfẹ́ rẹ. Olúwa ọmọ ṣe o, mo dúpẹ́ o, mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ. Àánú àti ìrọ̀fẹ́ lá ni mo rí gbà, èyí tí o tún fi bá mi sọ̀rọ̀ ní òwúrọ̀ yìí láti sọ mi dálágbára nínú rẹ. Àní ẹni tí yóò mọ kíyèsí àwọn mìíràn láti lè mọ mú wọn sọjí, àní kò nínú àìní ìrètí wọn wípé ìrètí sì ń bẹ fún wọn, láti lè mú wọn sọjí, láti lè mọ pé ìwọ Ọlọ́run alààyè ó gbàgbé wọn, bẹ́ẹ̀ ni ó dá wọn nú ọkàn wọn sílẹ̀. Bàbá mo sọ wípé o ṣé, mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ. Mo dá àgbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Olúwa mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Olúwa àánú àti ìrọ̀fẹ́ ni mo bèrè bàbá, dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí ní gbogbo orúkọ Jésù mi náà. Àdúrà rẹ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run àánú ni mo bèrè bàbá, ṣàánú fún mi, dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí ní gbogbo orúkọ Jésù mi náà. Kó wá sọ mi di mímọ́ nínú oore ọ̀fẹ́ àtàánú rẹ tó ga jùlọ. Bàbá dárí jì mí, ọ̀yá ní gbogbo ẹ̀ṣẹ̀ àjíjẹ́ inú àṣírí mi náà. Ẹ̀jẹ̀ Jésù Kristi ọ̀yá fi gbogbo tí ń ṣàkóso ẹ̀ṣẹ̀ mi rẹ̀. Ẹ̀jẹ̀ Jésù Kristi ọ̀yá fi ní gbogbo tí ń ṣẹ̀ṣẹ̀ mi náà. Ẹ̀jẹ̀ Jésù Kristi ọ̀yá fi sọ ayé mi di mímọ́. Ẹ̀jẹ̀ Jésù Kristi ọ̀yá fi wẹ̀ mí mọ́, ọ̀yá dá mi láre, dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí, gbogbo àkọsílẹ̀ ẹ̀ṣẹ̀ mi ẹ̀jẹ̀ Jésù fi pa wọ́n rẹ́. Bàbá dá mi láre ní orúkọ Jésù. Àgbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. A lọ nígbà méje gẹ́gẹ́ bí ìṣe wa, ibi tí iṣẹ́ wà nìyẹn, láti béèrè fún agbára àti ẹ̀mí mímọ́. Káwọ́ méjèèjì sókè. Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀, èyí tí fi jẹ́ni tó ń bìkítà fún àwọn mìíràn, tí fi lè mọ kíyèsí àwọn mìíràn,
láti lè mọ kópa tó yẹ gẹ́gẹ́ bó ti tọ́ gẹ́gẹ́ bí ìfẹ́ rẹ nínú ayé wọn. Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ntí fi lè mọ bìkítà tí sì lè mọ kíyèsí àwọn mìíràn láti lè mọ kópa tọ́tọ́ àti ipa tó yẹ nínú ayé wọn gẹ́gẹ́ bí ìfẹ́ rẹ àti àṣẹ rẹ. Àdúrà rẹ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Ayérayé bàbá mo béèrè fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ láti òkè wá. Olúwa gbé wọ̀ mí lódìdí. Ó yá kún mi fún ẹ̀mí mímọ́, ó yá kún mi fún agbára rẹ, ó yá kún mi fún ẹ̀mí mímọ́, àní kún mi fún agbára rẹ. Èyí tí èmi ò fi lè mọ bìkítà, èyí tí sì lè mọ kíyèsí àní ayé àwọn mìíràn láti lè mọ gbé ìgbésẹ̀ tọ̀tọ̀ àti ìgbésẹ̀ tó yẹ nípa mímú kí ayé wọn àní kó mọ kún fún ayọ̀ fún ògo àti inúgo rẹ, láti mú kí ayé wọn àní kó mọ kún fún ayọ̀ àti inúgo rẹ. Olúwa ẹ yá kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ. Olúwa yìí ní ẹ̀mí àti agbára ni mo béèrè fún. Àìlájẹrí láti lè mọ bìkítà fún àwọn mìíràn, àìláti lè mọ kíyèsí ayé àwọn mìíràn, láti lè mọ gbé ìgbésẹ̀ tọ̀tọ̀ àní ìgbésẹ̀ tó yẹ, láti mú kí ayé wọn àní kó mọ kún fún ògo àti inúgo rẹ, láti mú kí ayé wọn kó mọ kún fún òye rẹ. Bàbá kún fún ẹ̀mí àti agbára rẹ, láti lè mọ kíyèsí àwọn mìíràn, àìláti mọ bìkítà àwọn mìíràn, láti lè mọ gbé ìgbésẹ̀ tọ̀tọ̀ àti ìgbésẹ̀ tó yẹ, èyí tí àwọn náà wọ́n fi lè mọ wá ojú rẹ, wọ́n fi lè mọ ayé, wọ́n fi lè mọ fògo fún Ọlọ́run rẹ. Ẹ yá kún fún ẹ̀mí àti agbára rẹ. Àgbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. À ń lọ nígbà kejì. Káwọ́ méjèèjì sókè. Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀. Èyí tí èmi ò fi lè mọ kópa tọ́tọ́ àti ipa tó yẹ gẹ́gẹ́ bí àyànfẹ́ rẹ, gẹ́gẹ́ bí ẹni tí wọ́n ti yàn lọ́ba lórí gbogbo tó dá, láti lè mọ kíyèsí àwọn mìíràn àti gbogbo tó dá, láti mọ mú kí àlàáfíà kó mọ wà ní ayé wọn. Olúwa kún mi fún ẹ̀mí àti agbára rẹ̀. Èyí tí èmi ò fi lè mọ kópa, èyí tí mo fi lè mọ sojú ṣe mi gẹ́gẹ́ bó tẹ̀sí bó ṣe gẹ́gẹ́ bí ẹni tí wọ́n ti yàn lọ́ba àtàláṣẹ lórí gbogbo tó dá, láti lè mọ kíyèsí àwọn mìíràn àti gbogbo tó dá, láti lè mọ mú kí àlàáfíà àti ayọ̀ kó mọ kún ayé wọn. Bàbá kún mi fún ẹ̀mí àti agbára rẹ̀. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Ayérayé bàbá mo béèrè fún ẹ̀mí mímọ́, ìmísí àti agbára rẹ̀ láti òkè wá. Olúwa gbé wọ̀ mí lódìdí. Ó yá kún mi fún ẹ̀mí mímọ́ rẹ̀, ó yá kún mi fún agbára rẹ̀, ó yá kún mi fún ẹ̀mí mímọ́ rẹ̀, ó yá kún mi fún agbára rẹ̀. Èyí tí èmi ò fi lè mọ kíyèsí ayé àwọn mìíràn, èyí tí èmi ò fi lè mọ lo ipò ọba àti ipò àṣẹ tí wọ́n fi mí sí àdìbòjá ìbò sí yẹ, láti mọ kíyèsí ayé àwọn mìíràn, láti mọ kíyèsí ohun gbogbo tí wọ́n lọ́wọ́ àyà ìdá, láti mọ mú kí ayọ̀ gbàlà rẹ̀, àní ìdẹ̀ra, ìfọ̀kànbalẹ̀ àti ìrọ̀rùn kó dé bá ayé wọn, láti mú kí ayọ̀ kó kún ayé wọn. Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ rẹ̀, Olúwa kún mi fún agbára rẹ̀, Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ rẹ̀, Olúwa kún mi fún agbára rẹ̀, Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ rẹ̀, Olúwa kún mi fún agbára rẹ̀, Olúwa kún mi fún ẹ̀mí mímọ́, Olúwa kún mi fún agbára rẹ̀. Àgbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. À ń lọ nígbà kẹta. Ọlọ́run kún mi fún ẹ̀mí àti agbára rẹ̀. Èyí tí mi fi lè pọ̀ ní ọgbọ́n, ìmọ̀, òye láti lè mọ kíyèsí. Amen. 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 Láti jẹ́ ẹni tí ó ń kíyèsí àwọn mìíràn, láti lè máa mọ ìgbésẹ̀ tí ó yẹ ká gbé lórí ẹnì kọ̀ọ̀kan. Onídìí ọgbọ́n, onídìí ìmọ̀, onídìí òye Ọlọ́run. Ẹni tí ò ní ọgbọ́n, ìmọ̀ àti òye Ọlọ́run, ó lè máa kíyèsí sún, ó lè máa mọ ìgbésẹ̀ tí ó kó gbé, nítorí pé ẹnì kọ̀ọ̀kan ọ̀tọ̀ọ̀tọ̀ ni àdíà rẹ̀. Ìgbésẹ̀ tí mo lè gbé pẹ̀lú rẹ̀ nígbà tí mo bá kíyèsí ọ, ó lè yàtọ̀ sí ti, ó yàtọ̀ sí ti tiẹ̀, ó yàtọ̀ sí ti tèmi, nítorí pé àwọn ènìyàn ò rí bákan náà. Ìwà kan náà kọ́ ní bẹ lọ́wọ́ gbogbo ènìyàn. Èso kan náà kọ́ sì ni gbogbo ènìyàn so. Sọ ọ̀tọ̀ lè so mọ́ngòrò, ọ̀tọ̀ lè so ọ̀gẹ̀dẹ̀, ọ̀tọ̀ ní èso ọsàn wẹ́rẹ́, ọ̀tọ̀ ní èso ìbẹ́pẹ. So èso kọ̀ọ̀kan wọ́n ti ní bónìyàn sí máa ń ṣètọ́jú wọn láti mú kí wọ́n ní kí wọ́n sì yàn lóore, kí wọ́n sì ṣe ìgbàlà nínú ayé ènìyàn. So tí a bá lọ fi ìtọ́jú ọsàn wẹ́rẹ́ fún bí wọ́n ti ń pè mọ́ngòrò, á rí wípé àlébù díẹ̀ yóò wà níbẹ̀. Bẹ́ẹ̀ náà tí a bá lọ fi ìtọ́jú rẹ̀ sì ṣe ìtọ́jú ẹ̀pà àbí ohun kan mìíràn, á rí pé àlébù yóò sì kíni yóò bá. So èèyàn nídìí ọgbọ́n, ìmọ̀ àti òye Ọlọ́run, nítorí pé kíni àwọn èèyàn búburú náà wà. Ibi tó ti gbé ń kíyèsí àti gbèsè kí wọ́n mọ múnú àwọn èèyàn dùn yẹn, àwọn èèyàn búburú wà. Tó yẹ pé àwọn titi wọn bí wọ́n sì máa dákún sọ̀rọ̀ ayé rẹ̀ ni. Ìgbà tí wọ́n bá ń kíyèsí wọn láti mú kí ayé wọn kó mọ wà lálàáfíà yẹn, àwọn titi wọn àwọn máa kíyèsí ayé rẹ̀ láti máa dákún sọ̀rọ̀ ayé rẹ̀. So o nídìí ọgbọ́n, ìmọ̀ àti òye Ọlọ́run láti lè máa kíyèsí ayé ẹnì kọ̀ọ̀kan, láti mọ orí èèyàn tẹ́nì kọ̀ọ̀kan jẹ́ àti ìgbésẹ̀ tó gbé pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wọn.
so èyí tó fi káwọ́ méjì sókè lẹ́ẹ̀kan sí orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run kọ́ mi fún ẹ̀mí àti agbára rẹ̀ èyí tí mi fi pọ̀ ní ọgbọ́n ìmọ̀ àti òye láti lè mọ kíyèsí àwọn mìíràn àti láti lè mọ ìgbésẹ̀ tó tọ́ àti ìgbésẹ̀ tó yẹ láti gbé pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Ayérayé bàbá mo béèrè fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ọ̀yà láti òkè ọ̀run wa èyí tí mi fi lè pọ̀ ní ọgbọ́n, èyí tí mi fi lè pọ̀ ní ìmọ̀, èyí tí mi fi lè pọ̀ ní òye àyìn láti lè mọ kíyèsí àwọn mìíràn àti láti lè mọ ṣohun gbogbo àyìnbó tàbí bó sì yẹ láti mọ ìgbésẹ̀ tó yẹ kí n gbé pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan àti ohun tó yẹ kí n ṣe pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan. Ọ̀yà kún mi fún ẹ̀mí mímọ́ rẹ̀, ọ̀yà kún mi fún agbára rẹ̀, ọ̀yà kún mi fún ẹ̀mí mímọ́ rẹ̀, ọ̀yà kún mi fún agbára rẹ̀, ọ̀yà kún mi fún ẹ̀mí mímọ́ rẹ̀ láti pọ̀ ní ọgbọ́n, láti pọ̀ ní ìmọ̀, láti pọ̀ ní òye, láti pọ̀ ní ìmísí rẹ̀, láti lè mọ kíyèsí àwọn mìíràn àti láti mọ ìgbésẹ̀ tó yẹ kí n gbé pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan. Ọ̀yà kún mi fún ẹ̀mí àti agbára rẹ̀. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù. Alẹ́ mi oṣù jáde láàárọ̀ yìí a lọ nígbà kẹrin. Káwọ́ méjèèjì sókè ẹ̀yin tẹ̀lé gbàdúrà wọn mo ti mọ tí ń ṣe yín ntí ọtí kìíní ntí ọmọ yín gbàdúrà wọn a ṣe nísìn a yànjú lẹ́yìn ara wa nísìn. Káwọ́ méjèèjì sókè orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí mo fi lè jẹ́ àwòkọ́ṣe rere fún gbogbo ènìyàn ní igun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ayé. Ọlọ́run kọ́ mi fún ẹ̀mí àti agbára rẹ̀ láti lè jẹ́ àwòkọ́ṣe rere fún gbogbo ènìyàn ní igun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ayé. Tó bá jẹ́ àwòkọ́ṣe rere fún gbogbo ènìyàn ní igun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ayé ìyẹn tó túmọ̀ sí wípé gbogbo nǹkan tó mọ̀ ṣe nǹkan tí ó mọ̀ mú àlàáfíà wá fún gbogbo ènìyàn ní igun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ayé ló mọ̀ ṣe. Yẹn pé ọjà ẹni tó ń kíyèsí kí nìkan tó lè mú àlàáfíà wá ní àdúgbò, ní agbègbè, nínú ilé rẹ̀ àti ní ìlú àti ní orílẹ̀-èdè. So tó bá fi lè mú tó bá fi lè yanjú tinú ilé rẹ̀ ó lè yanjú tàdúgbò, tó bá ti yanjú tàdúgbò ó lè yanjú tàgbègbè, tó bá yanjú tàgbègbè ó lè yanjú tìlú, tó bá yanjú tìlú ó lè yanjú torílẹ̀-èdè, tó bá yanjú torílẹ̀-èdè kò sí àní-àní. Nípasẹ̀ títí àwọn orílẹ̀-èdè mìíràn wọ́n mọ̀ wá àwòkọ́ṣe rere lórí àwọn orílẹ̀-èdè tó ti yanjú yẹn. Àwọn náà àwọn orílẹ̀-èdè yòókù náà yóò mọ̀ gba àlàáfíà, yóò mú kí àlàáfíà kó wà ní gbogbo orílẹ̀-èdè àgbáyé. So èyí tó gbọ́dọ̀ béèrè fún agbára Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí mo fi lè jẹ́ àwòkọ́ṣe rere ní igun mẹ́rẹ̀ẹ̀rin orílẹ̀-èdè àgbáyé. Nǹkan kan lẹ́ni kó ṣe yóò sì mú àlàáfíà wá. Àwọn yóò àmọ́ wò wípé ìtẹ́ni yìí ṣe tó fi mú àlàáfíà wá èmi náà gbọ́dọ̀ ṣe. Àwọn yóò àmọ́ sí kí ni wọ́n mọ̀ jẹ́ aláwòkọ́ṣe búburú. So orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta káwọ́ méjì sókè. Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí mo fi lè jẹ́ àwòkọ́ṣe rere ní igun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ayé láti ẹni tó ń kíyèsí tó sì mú àlàáfíà jọba ní igun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ayé. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Ọlọ́run alágbára mo béèrè fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ láti jẹ́ aláwòkọ́ṣe rere àní ní igun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ayé nínú àwọn tí ó ń kíyèsí tó sì mú àlàáfíà jọba níbi gbogbo onígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé sẹ̀. Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ rẹ̀, ọ̀yà kún mi fún agbára rẹ̀ láti jẹ́ àwòkọ́ṣe rere àní ní igun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ayé. Ọ̀yà kún mi fún ẹ̀mí mímọ́, Olúwa kún mi fún agbára, Olúwa kún mi fún ẹ̀mí mímọ́, Olúwa kún mi fún agbára. Ìní ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ni mo béèrè fún. Olúwa gbé wọ̀ mí lójijì. Ọ̀yà kún mi fún ẹ̀mí àti agbára rẹ̀, Olúwa kún mi fún ẹ̀mí àti agbára rẹ̀, Olúwa kún mi fún ẹ̀mí àti agbára rẹ̀ ní orúkọ Jésù. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù. A lọ nígbà karùn-ún tí bá sì káwọ́ méjèèjì sókè. Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀. Ìgbà karùn-ún láwa kẹ. Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí ń run ṣe sọ̀rọ̀ àti ègún àti májẹ̀mú rẹ̀. Iṣẹ́ èṣù àti ègún àti májẹ̀mú rẹ̀ ya mo fẹ́ bá wọn jẹ́ pátápátá náà yìí kó tún gbọ́dọ̀ ríṣẹ́ ṣe náà yìí mọ́ iná ìmọ̀ àtàgbára rẹ̀ láti irunṣẹ́ èṣù àti ọ̀tá àti ègún àti májẹ̀mú ọ̀run pátápátá kò nínú ayé mi. Olúwa gbé wọ̀ mí dídí. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Ayérayé bàbá ọ̀yà iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ láti mú kí gbogbo ṣíṣe èṣù
iṣẹ́ ọ̀tá ègún àti májẹ̀mú ran kó run dànù kó nu ayé mi pátápátá ó yá gbé wọ̀ mí lódìdí kó mi fún ẹ̀mí àtagbára rẹ̀ ó yá kó mi fún ẹ̀mí àtagbára rẹ̀ kó mi fún ẹ̀mí àtagbára rẹ̀ èyí tí òòrùn gbogbo ti ń ṣiṣẹ́ èṣù iṣẹ́ ọ̀tá àti ègún àti májẹ̀mú ran pátápátá kó nu ayé mi ó yá kó mi fún ẹ̀mí mímọ́ ó yá kó mi fún agbára rẹ̀ ó yá kó mi fún ẹ̀mí mímọ́ ó yá kó mi fún agbára rẹ̀ ó yá kó mi fún ẹ̀mí mímọ́ ó yá kó mi fún agbára rẹ̀ àní gbogbo tí ń ṣiṣẹ́ èṣù iṣẹ́ ọ̀tá àní iṣẹ́ òkùnkùn àní iṣẹ́ ègún àti májẹ̀mú ran nu ayé mi èyí tí ó sì bàjẹ́ pátá tí òòrùn dànù pátá kó nu ayé mi ó yá kó mi fún ẹ̀mí àtagbára rẹ̀ èyí ní ẹ̀mí àtagbára ni mo bá gbé wọ̀ mí lódìdí. Àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù. À ń lọ nígbà kẹfà. Ọlọ́run kọ́ mi fún ẹ̀mí àti agbára rẹ̀ gbogbo ohun tó ń fi àyè gba ègún àti májẹ̀mú ìran àti èṣù láti mọ jà mí lógun kó bá ní jáde kó nu ayé mi kó sì gbiná dànù. Amen. Ìrọ̀pẹ́ gbọ́ tí mo wí. Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ohun gbogbo tó bẹ nínú ayé mi tí ó fàyè gba èṣù àti ègún àti májẹ̀mú ìran láti mọ jà mí lógun yẹn kó bá iná jáde kó nu ayé mi kó sì gbiná dànù. Yẹn ni pé ègún àti májẹ̀mú ìran àti èṣù àti àwọn ọ̀tá nǹkan kan ló wà nínú ayé wa tó ń fún wọn láàyè láti mọ jà wá lógun. So nǹkan ń bẹ nínú ayé ènìyàn yẹn tó ń fa àwọn yẹn láǹfààní láti mọ jà yẹn lógun yẹn tó bá ti kú wọn ò ní pàtàkì lórí ayé ènìyàn mọ́. Amen. Iye kí n láyé yín ṣe mọ̀ pé èmi bíi tí mo wà yìí inú bàbá kan àti ìyá kan ló bí mi, bàbá tó bí mi ìyá tó bí mi, bàbá àti ìyá kan ló bí àwọn náà. So àwọn tí wọ́n bí àwọn yẹn àyìnkan náà ni wọ́n bí àwọn. So àwọn tí wọ́n ti bí àwọn yẹn ṣáájú kó tó wá kan èmi yẹn kí ni nǹkan táwọn yẹn ń ṣe, inú májẹ̀mú wo ni wọ́n wọ̀ lọ, inú ègún wo ni wọ́n wà. So ẹ̀jẹ̀ wọn ń ranra wọn, ẹ̀jẹ̀ kanáà ní sàn bọ̀ látòrí àwọn tìtìwájú kó tó wá kan àwọn tó kan bàbá àti mọ̀mọ́ ti tèmi kó tó wá kẹ̀mí gangan bẹ́ẹ̀ náà ni ẹ̀jẹ̀ kanáà ní tún sàn lórí títí yín náà. Amen. So ẹ̀yìn tí wọ́n bẹ nínú ẹ̀jẹ̀ yẹn tó fi jẹ́ wípé kí ni àfikanra wa yẹn náà ní fà tó fi jẹ́ wípé ègún yẹn ń fi nágbà ègún tí ń jà àwọn ìran ṣáájú ń fi nágbà lórí tiwa. So tí nǹkan ti bẹ nínú ẹ̀jẹ̀ yẹn bá ti kú ò ìtò túmọ̀ sí wípé bóyá ẹ̀jẹ̀ ni tí agbára Ọlọ́run àti ẹ̀mí mímọ́ Ọlọ́run bá ti bà ẹ̀jẹ̀ yẹn jẹ́ tó ti pààrọ̀ ẹ̀jẹ̀ yẹn ẹ̀jẹ̀ rẹ̀ ti di ẹ̀jẹ̀ tuntun kò ní nǹkan ṣe pẹ̀lú àwọn tí ṣáájú mọ́. Ègún àti májẹ̀mú ọ̀ràn àti ọ̀tá wo ní ṣẹ̀ṣẹ̀ lórí ayé rẹ̀ mọ́ nítorí pé a ti pààrọ̀ ẹ̀jẹ̀ rẹ̀ kò sí ní nǹkan ṣe pẹ̀lú ẹ̀jẹ̀ tí wọ́n mọ́. Tó bá jẹ́ wípé ẹran ni ẹ̀mí mímọ́ àti agbára Ọlọ́run yóò pààrọ̀ ẹran ara rẹ̀. So ẹran ara ti tẹ́lẹ̀ yóò mú kú yóò wá gbé tuntun wọ̀ tó bá ti gbé tuntun wọ̀ ò ní kan ṣe pẹ̀lú àwọn tí ìran ìṣáájú mọ́. Èyí tí mo sọ ti yé wa. So tó bá ti yé wa ẹ jẹ́ ká gbàdúrà ẹlẹ́ẹ̀kẹ́ ló wà ẹlẹ́ẹ̀kẹfà káwọ́ méjèèjì sókè. Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ gbogbo tó ń bẹ nínú ayé mi tó ń fàyè gba ègún àti májẹ̀mú ìran àti ọ̀tá àti Sátánì láti mọ jà ayé mi lógun ó yá kó bá iná jáde kó sì gbiná dànù. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi Ọlọ́run ayérayé kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ó yá àní iná ẹ̀mí àti agbára ni mo béèrè fún bàbá ó yá gbé wọ̀ mí lójijì gbogbo tó ń bẹ nínú ayé mi èyí tó ń fi àyè gba ọ̀tá tó ń fàyè gba ègún àti májẹ̀mú ìran tó ń fàyè gba Sátánì láti mọ jà ayé mi lógun ó yá kó bá iná jáde àdìgbò sì gbiná dànù ohun yóò kóhun tó lè wà nínú àgọ́ ara mi àyè tó ń ṣílẹ̀kùn fún Sátánì àti ìjọba òkùnkùn tó ń ṣílẹ̀kùn fún ègún àti májẹ̀mú ìran àyè láti mọ jà ayé mi lógun ó yá kó bá iná jáde àdìgbò sì gbiná dànù àní torí pé àkókò tó láti mú kí gbogbo tí ń jẹ́ ègún àti májẹ̀mú ìran àti Sátánì àti ìjọba òkùnkùn àti ọ̀tá àní kí wọ́n dá kí iṣẹ́ wọn kọ́ dókun lórí ayé mi gbogbo tó wà bẹ nínú ayé mi tó ń ṣílẹ̀kùn fún wọn ó yá iye iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ó yá gbé wọ̀ mí àní kí àwọn nǹkan yẹn kọ́ bá iná jáde kó lórí ayé mi kó sì gbiná dànù kó run dànù. Àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín àmín ní orúkọ Jésù. Èyí ká lọ nígbà keje Olúwa kọ́ mi fún ẹ̀mí àti agbára rẹ̀ ó yá kí ìbẹ̀rẹ̀ sí kóore ayọ̀. Olúwa kọ́ mi fún ẹ̀mí àti agbára rẹ̀ kí ìbẹ̀rẹ̀ sí kí ni o ìbẹ̀rẹ̀ sí kóore ayọ̀ yẹ pé kí n bẹ̀rẹ̀ sí ṣe rere kí n bẹ̀rẹ̀ sí lákòjọ kí n bẹ̀rẹ̀ sí gbéga ohun rere gbogbo tọkàn mi fẹ́ kó bẹ̀rẹ̀ sí tún mi lọ́wọ́ gbogbo ọ̀ràn rere mi kó bẹ̀rẹ̀ sí wá sí mi ṣe kí n jẹ́ tó bẹ̀rẹ̀ sí ní ẹ̀rí tuntun lójoojúmọ́ òun kóore ayọ̀ nìyẹn. Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀
yá kí n bẹ̀rẹ̀ sí ní kórè ayọ̀ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi Ọlọ́run alágbára iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ ni mo béèrè fún ó yá gbé wọ̀ mí lódìdí kọ́ mi fún ẹ̀mí àti agbára rẹ láti àkórè kí n bẹ̀rẹ̀ sí ní kórè ayọ̀ ó yá kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ àyè láti sin ó yá kí n bẹ̀rẹ̀ sí ní kórè ayọ̀ ní gbogbo ọ̀nà ó yá kí n bẹ̀rẹ̀ sí ní kórè ayọ̀ ní gbogbo ọ̀nà àjò kí n bẹ̀rẹ̀ sí ní kórè ayọ̀ iná ẹ̀mí mímọ́ àti agbára ni mo béèrè fún bàbá gbé wọ̀ mí lódìdí ó yá kọ́ mi fún ẹ̀mí mímọ́ ó yá kọ́ mi fún agbára rẹ ó yá kọ́ mi fún ẹ̀mí mímọ́ ó yá kọ́ mi fún agbára rẹ kí n jẹni tó kórè ayọ̀ àyè ní gbogbo ọ̀nà nínú gbogbo tí wọ́n bá ṣe àyè kọ́ mi fún ẹ̀mí àti agbára rẹ àyè láti mọ kórè àyè láti sọ nípa agbára àti àṣẹ lórí agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù àkókò wa ti lọ ẹ jẹ́ ká rọ́ọ̀ṣì ẹ jẹ́ ká sáré gba àwọn àdúrà èyí tó kù gbọ́dọ̀ bá náà gẹ̀rẹ̀ ó kù sọ́wọ́ rẹ̀ orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ó yá ire ayé mi gbogbo bẹ̀rẹ̀ sí tó mi lọ́wọ́ ire ayé mi gbogbo bẹ̀rẹ̀ sí kí ni o tó mi lọ́wọ́ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ire ayé mi gbogbo mọ pálí àṣẹ ọyá bẹ̀rẹ̀ sí tó mi lọ́wọ́ báyìí ọyá bẹ̀rẹ̀ sí tẹ̀ mi lọ́wọ́ báyìí ní gbogbo ọ̀nà lábẹ́ àkóso bó ti ire ayé mi gbogbo ọyá bẹ̀rẹ̀ sí tó mi lọ́wọ́ ní orúkọ Jésù Kristi ọyá bẹ̀rẹ̀ sí tó mi lọ́wọ́ gbogbo tí ń ṣe ire ayé mi àní gbogbo tí ń ṣe iṣẹ́ rere mi ọyá bẹ̀rẹ̀ sí tó mi lọ́wọ́ ní orúkọ Jésù ọyá bẹ̀rẹ̀ sí tà lé mi lọ́wọ́ báyìí ní orúkọ Jésù Kristi àní mi dábàá mọ pálí àṣẹ ní orúkọ Jésù Kristi agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi mo gba gbogbo tí ń ṣe ẹ̀tọ́ mi padà tẹ́lẹ̀ ọ̀yá ẹ bẹ̀rẹ̀ sí dá padà fún mi gbogbo ẹni tí ẹ̀tọ́ àti pín mi bẹ̀ níkàwọ́ yín bí ọjọ́ mi ṣe mọ́ pẹ̀lú àṣẹ àtagbára Ọlọ́run rẹ̀ èmi náà pa ní àṣẹ gbogbo tí ń ṣe ẹ̀tọ́ mi àti ire mi ọ̀yá mo gbà padà gbogbo ẹni tí ẹ̀tọ́ mi àti ire mi bẹ̀ níkàwọ́ yín ẹ bẹ̀rẹ̀ sí dá padà fún mi tẹ́lẹ̀ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ó bí ọjọ́ mi ṣe mọ́ pẹ̀lú agbára àti àṣẹ Ọlọ́run alààyè ìrẹ ọjọ́ mi ti ń yọ o nípa agbára àti àṣẹ Ọlọ́run yẹn kẹ́nu sì lè jí lọ́wọ́ ìjẹ́ mo pa ní àṣẹ ní ọ̀tọ̀ orítọ̀ látòrí tẹ̀mí mọ́ wà ọ̀yá gbogbo ẹ̀yin tí ẹ̀tọ́ àti ire mi bẹ lọ́wọ́ yín ẹ bẹ̀rẹ̀ sí dá padà fún mi àní mo gba gbogbo tí ń ṣe ẹ̀tọ́ mi àti ire mi àti ìpín mi padà àní tẹ́lẹ̀ ẹ bẹ̀rẹ̀ sí dá padà fún mi àní mo gba gbogbo tí ń ṣe ẹ̀tọ́ mi ìpín mi ire mi padà àní kúrò lọ́wọ́ yín ọ̀yá ní orúkọ Jésù ẹ bẹ̀rẹ̀ dá padà fún mi tẹ́lẹ̀ ní orúkọ Jésù ẹ bẹ̀rẹ̀ dá padà fún mi tẹ́lẹ̀ àṣẹ àtagbára Ọlọ́run ní ọjọ́ ní fi tó fi ń yọ o òyà àṣẹ àtagbára Ọlọ́run ẹni mo wà lù mọ́ pálí àṣẹ ní orúkọ Jésù Kristi mo gba gbogbo tí ń ṣètò àti pín àti rèmí padà gbogbo ẹyin tí ń bẹ ní kàwọ́ yọ ẹbẹ̀ sí dá padà fún mi tẹ́lẹ̀ ní orúkọ Jésù Kristi agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù ọ̀yà gba eléyìí gbogbo ẹyin olóore aláàánú olùrànlọ́wọ́ mi agbára àti àṣẹ Ọlọ́run lọ́jọ́ òní fi ń yọ ọ̀yà láì sí ìdíwọ́ àti ìdènà kankan agbára àti àṣẹ Ọlọ́run alààyè ọ̀yà ẹ̀bẹ̀ sí kàmìlà láti mọ ṣe mi lò láti mọ tì mí lẹ́yìn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ṣe wí láì sí ìdíwọ́ àti ìdènà kankan àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi gbogbo ẹ̀yin olóore aláàánú àti olùrànlọ́wọ́ mi agbára àti àṣẹ Ọlọ́run ní ọjọ́ yìí fi ń yọ o láì sí ìdènà àti ìdíwọ́ àti ìdènà kankan ọ̀yà láì sí ìdíwọ́ àti ìdènà kankan fún yín àti ìnira kankan ọ̀yà ẹ̀bẹ̀ sí kàmìlà láti mọ ṣe mi lóore àìláti mọ ràn mí lọ́wọ́ àìláti mọ já àtìlẹ́yìn fún mi gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ṣe wí àti fìdí rẹ̀ múlẹ̀ gbogbo ẹ̀yin olóore aláàánú olùrànlọ́wọ́ mi àti alátìlẹ́yìn mi láti bímọ láti ṣóyún wá ẹ̀bẹ̀ sí kàmìlà láti mọ tì mí lẹ́yìn àìláti mọ gbárùkù tì mí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ṣe wí àìláti orí tèmi mọ wájú pé àṣẹ àtagbára Ọlọ́run alààyè àní ní ọjọ́ ní fi yọ ní orúkọ Jésù ẹ̀bẹ̀ sí kàmìlà ẹ̀bẹ̀ ṣe mí ní orúkọ Jésù agbàdúrà ní orúkọ Jésù Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi ẹ̀yà pọ̀ orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta tálẹ́ni náà tó ń pèrè rẹ̀ ní ọ̀tá kì í gbọ́ kì í gbà tó ní dandan gbọ̀n àfikún wọ̀ já mi wálẹ̀ níbi ògo mi ẹni yòówù kó wù kọjẹ láì sí àánú ẹ̀yà kú dànù àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi tálẹ́ni náà àní tó sọ wípé àfi dandan àfikún wọ̀ já mi wálẹ̀ àìníbi ògo mi dípò wò ní gbọ́ òun ò ní gbà ọ̀yà ẹni yòówù kó wù kọjẹ èmi ọ̀daràn mọ́ padà ṣe ọ̀yà kú dànù àìmọ̀ ìdaràn mọ́ padà ọ̀yà kú dànù ẹni yòówù kó jẹ ọ̀yà kú dànù ní orúkọ Jésù Kristi àyẹ̀ ẹni yòówù kó wù kọjẹ ọ̀yà kú dànù gbogbo ẹnikẹ́ni àyìn tó ń tọ́ akútọ́ sọ pé dandan gbọ̀n àfikún wọ̀ já mi kúrẹ̀ lójú ọ̀nà ògo mi àyìn ìdaràn mọ́ padà ọ̀yà kú dànù ọ̀yà kú dànù ọ̀yà kú dànù agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta agbára rẹ ìjọba rẹ àṣẹ rẹ ìmísí rẹ iná ẹ̀mí mímọ́ rẹ nínú ilé
ọ̀rọ̀ rẹ ní ìjọ kó tó mọ fara hàn kó tó mọ gbilẹ̀ bó ṣe gbilẹ̀ lọ àdúrà rẹ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ayérayé bàbá ọmọ ẹ̀mí mímọ́ ìjọba rẹ agbára rẹ àṣẹ rẹ ìmísí rẹ ilé ẹ̀mí mímọ́ rẹ nínú ilé yìí ọ̀rọ̀ rẹ jẹ́ kó tó mọ fara hàn kó tó mọ fọ ní bó ṣe fọ̀hún lọ àyíkí gbogbo kó tó mọ jẹ́ ti bó ṣe jẹ́ tirẹ̀ wàá tó mọ jẹ́ olùdarí alákòóso àti aláṣẹ gbogbo ní bó ṣe jẹ́ lọ àyíjú táwọn tó ti kọjá lọ bàbá wàá tó mọ fara hàn bó ṣe fara wàá tó mọ jẹ́ ìwà rẹ bó ṣe jẹ́ agbára rẹ jẹ́ kí ilé ìmọ̀ rẹ kó tó mọ jù ní bó ṣe ń jó lọ àyídáre kó tó mọ fara hàn ní bó ṣe fara kó ògùn yóò sì mọ jẹ́ tẹ̀pá bó jẹ́ tirẹ̀ lọ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù ẹ jẹ́ ká kọrin wa. Bàbá mi àtọlọ́run mi fún mi nírànwọ́ rẹ kí lérò ká gbogbo ayé pátá o lọ́lá orúkọ rẹ ọba àwọn ọba. Bàbá mi àtọlọ́run mi ológo jùlọ fún mi nírànwọ́ rẹ tí kò lẹ́gbẹ́ o kí lérò ká gbogbo ayé lákùsí ibì kan o lọ́lá orúkọ rẹ bàbá tó mọyì ọmọ. Bàbá mi àtọlọ́run mi tí kì í fọ̀rọ̀ ọmọ ṣeré o fún mi nírànwọ́ ọba àwọn ọba kí lérò ká gbogbo ayé pátápátá o lọ́lá orúkọ rẹ. Ògo ni fún orúkọ rẹ bàbá ọmọ ẹ̀mí mímọ́ nítorí pé ìwọ dára sí wọn oṣù bẹbẹ nínú ayé wa àti òpó ṣe gba ọpẹ́ àti yìn títí láwọn ọmọ ìyá àwọn orúkọ rògbò ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù. Oore ọ̀fẹ́ ti bàbá oore ọ̀fẹ́ ti ọmọ oore ọ̀fẹ́ ti ẹ̀mọ́ ó gbé wa ró bí ìlọjọ ní ṣe mọ ọyá ó mú wa wọnú ògo ṣeré wa lọ ire ayé wa bẹ̀rẹ̀ sí ní fọ̀hún tìrẹtìrẹ pẹ̀lú àṣẹ àtagbọ́rọ̀ lọ ní ilé ọjọ́ ní í ṣe mọ́ àrí ẹnikẹ́ni ò sí létí lọ́wọ́ bẹ́ẹ̀ ni pẹ̀lú agbára àti àṣẹ Ọlọ́run ẹnìkọ̀ọ̀kan wa awọnú ògo wa lọ ẹnikẹ́ni ò ní dá wa dúró pẹ̀lú agbára àti àṣẹ Ọlọ́run abẹ̀rẹ̀ sí rògbò lọ ẹnikẹ́ni ò ní já wa wálẹ̀ àti gbogbo ẹni tó bá tó wá pẹ̀lẹ́ ní ayé onílẹ̀nu adínilára alátakò fún ẹnì kọ̀ọ̀kan wa láti wọnú ògo láti ṣeré láti rògbò láti mọ ní èrè rere ètò ìpẹ́ ẹnikẹ́ni ò lè jẹ́ ọjọ́ lọ́wọ́ àìpé kan yọ irú àwọn ẹni bẹ́ẹ̀ ya kí wọ́n ṣòfò dànù irú àwọn ẹni bẹ́ẹ̀ kí wọ́n kú dànù ọ̀yá kí gbogbo ènìyàn àìkún wọn bẹ̀ sí rí ògo ọlá àti ẹwà àti tóbi àtagbára Ọlọ́run nínú ayé wa ìrànlọ́wọ́ àti àtìlẹ́yìn àti ìtọ́ni àti ọ̀nà rere Ọlọ́run àti ìyìn gbogbo ẹnì kọ̀ọ̀kan bẹ̀rẹ̀ sí ní rí gbà bẹ́ẹ̀ ni orí kò yí padà orí ọ̀fẹ́ tí bọ́bọ̀ ẹ̀mí ó fìdí rẹ̀ múlẹ̀ àní orí ọ̀fẹ́ tí bọ́bọ̀ ẹ̀mí ó fìdí rẹ̀ múlẹ̀ àti bẹ̀rẹ̀ sí rí ìrànlọ́wọ́ àánú àti ìtọ́ni àti ìkọ́ni àti ọ̀nà rere Ọlọ́run àti ìyìn gbogbo wa láti ṣiṣẹ́ lọ àti sílẹ̀ ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù hallelujah méje hallelujah 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 ní orúkọ Jésù.